ó ń déwájú, ó ń dẹjọ́, ó ń dẹ́yìn, ó ń dẹjọ́. Ẹ bá mi share fídíò yìí gbogbo ọmọ Yorùbá kó lọ káàkiri, kó dé ọ̀dọ̀ gbogbo àwọn tí wọ́n sọ wípé àwọn ń jà fún Yorùbá nation. Pàápàá jùlọ àwọn tí wọ́n wà ní orí mídíà tó já sí wípé wàhálà ńlá ni wọ́n ń dálẹ̀ sọ́run Aládìsá Olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ̀yin èèyàn mi, mo kí yín káàbọ̀ síkànnì Odùduwà Voice TV. Báyọ̀ Black lórúkọ tèmi. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́yin bá ṣẹ̀ ń wo ìkànnì yìí, ẹ má gbàgbé láti bá mi buwọ́lu subscribe button, kẹ́dẹ̀ tán notification button yín. Ẹ bá mi like fídíò yìí, bẹ́ẹ̀ ṣe ń wò mí báyìí, ó yẹ tẹ like yẹn, kẹ́dẹ̀ tẹ share, kẹ́ share fídíò yìí kó lọ káàkiri. Mo máa ń sọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo ní tí a bá fẹ́ òmìnira fún ilẹ̀ Yorùbá, Ọlọ́run ló lè fún yàn lómìnira o, ẹ má yẹ ká tanra wa. Gbogbo ìta ń ṣe, tá ń pè ìjọba, tá ń pè Tinubu, tá ń pè ìgbà kan, tá ń pa àwo kan yẹn, honestly speaking, à ń tanra wa ni. Tí àsìkò òmìnira bá tó láti ọ̀dọ̀ Ọlọ́run, Ọlọ́run máa ṣe kí ni? Ọlọ́run máa fún wa. Àmọ́ ṣé wá rí independent Olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà, ọwọ́ ìjọba nìyẹn wà. Ṣé rí pé kí Nàìjíríà kó pín kò sí lọ́wọ́ èèyàn kankan, ọwọ́ Ọlọ́run ni. Tí àsìkò bá tó ní ọ̀dọ̀ Ọlọ́run, Ọlọ́run máa ṣe kí ni? Ọlọ́run máa lànà. Ọlọ́run máa gbé ẹni tí ó máa ṣe kí ni? Ẹni tó máa ṣe, Ọlọ́run máa gbé wá. Ẹni tó máa kún Chief Dr. Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹni tó máa kún wọn lẹ́yìn àti àwọn bàbá Professor Banji Akíntóyè, Ọlọ́run máa gbé wọn wá. Kọ́lọ́run bá wa lọ́ra bàbá Professor Banji Akíntóyè. Ṣáwọn bàbá yìí ṣé wọ́n gbìyànjú tó ni? Ẹ má jẹ́ ká tanra wa. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ táwọn bàbá yìí tí wọ́n ṣe, ẹ̀yin supporter, ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn, ẹ̀yin lẹ daṣẹ́ yẹn nù. Màá sọ díẹ̀ fún yín. Ẹ share fídíò yìí gbogbo ọmọ Yorùbá, ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ gbogbo àwọn tí wọ́n agitate fún Yorùbá nation ní online. Torí pé kí ni máa ń sọ, a lè máa bá báyìí lọ. Ẹni tí Chief Dr. Sunday Igboho ò bú, ẹni tí Chief Dr. Sunday Igboho tí kò bàjá, kí lẹ̀ ń bú ẹni báyẹn fún? Ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn tó yẹ kí wọ́n dìde sí ọ̀rọ̀ Chief Dr. Sunday Igboho, gbogbo wọn lẹ ti bú tán. Gbogbo wọn lẹ ti yàkànyàkà wọn. Ṣé ẹ nífẹ̀ẹ́ Chief Dr. Sunday Igboho leléyìí? Eléyìí ò kì í ṣe ìfẹ́ Chief Dr. Sunday Igboho, ẹ tún kó bá Chief Dr. Sunday Igboho ni. Ẹ wo bí kò sí nǹkan tó kan anybody wípé ìjọba fáwọn kan ní amnesty. Ìjọba kọ́ ló fún ọ ní amnesty, Ọlọ́run ni. Ṣé ti gbàgbé ìtàn nínú Bíbélì ni? Ṣé ti gbàgbé kan tí Ọlọ́run sọ nínú Bíbélì ni? Ọlọ́run sọ pé òun máa ṣe àánú fáwọn ẹni tóun máa ṣe àánú fún. Ṣé gbogbo kidnappers lọ fún amnesty? Ṣé gbogbo bandits lọ fún amnesty? Ẹ jẹ́ ká bára wa sọ ìtí ìṣòdodo ọ̀rọ̀. Ìgbà tó kan Jésù mọ́gi àgbélébù, olè kan wà lápá ọ̀tún, olè kan wà lápá òsì. Olè tó máa nífẹ̀ẹ́ Jésù, ó máa bá Jésù wọ̀jọba ọ̀run. Àbẹ́yìn Kristẹni, ṣé irọ́ ni mo pa? Ṣé olè yẹn ṣé kò rí àánú gbà? Tá a bá wá fẹ́ kí Chief Dr. Sunday Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà, tá a bá fẹ́ kí wọ́n rí àánú gbà, kì í ṣe bí ká máa bújọba. Ká bújọba kọ́, ká pe ìjọba ṣàkíyèsí ni, ká bẹ ìjọba. Ká bẹ bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n jẹ́ president orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí. Kí wọ́n jọ bí wọ́n ṣe bá wa fi ojú àánú wo àwọn ọ̀daràn kan, àwọn tí wọ́n ń da ilẹ̀ Nàìjíríà láàmú, tí ọwọ́ pálábá wọn tó dẹ̀ ṣègi tí wọ́n rí wọn mú. Lẹ́yìn tí wọ́n rí wọn mú tán, tọ́dẹ̀ bẹ̀bẹ̀ fàánú, tíjọba dẹ̀ fi ojú àánú wò wọ́n gẹ́gẹ́ bí ìròyìn tí ó ń lọ káàkiri orí ẹ̀rọ ayélujára. Bẹ́ẹ̀ náà ni kẹ́sì jẹ́ ká ṣe rawọ́ ẹ̀bẹ̀ síjọba pé kí wọ́n jọ kó bá wa wo ọ̀rọ̀ Chief Dr. Aládìsá Olóyè Sunday Igboho Òòṣà, kó bá wa fún àwọn náà ní amnesty, kí wọ́n yọ wanted kúrò nínú orúkọ wọn, kí bàbá ìlérìn kí wọ́n lè yan fanda káàkiri Nàìjíríà àti ilẹ̀ Yorùbá lápapọ̀. Ẹ̀yin tèmi, ẹ ti mọ ọ̀rọ̀ tèmi, ẹ ti mọ̀ pé ṣókí báyìí òun náà ní ọbẹ̀ oge. Báyọ̀ Black lórúkọ tèmi. Fún ẹ̀yin tẹ́ bá ṣe ń wò mí fún ìgbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti bá mi buwọ́lu subscribe button, kẹ́dẹ̀ tán notification button yín. Bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí báyìí, ó yẹ bá mi like, ẹ máa tẹ like,
kẹ́dẹ̀ tẹ share button yín kẹ́ bá mi share ẹ share káàkiri gbogbo all digital platform yín. Kí ni nǹkan tó ń delay justice, kí ni nǹkan tó ń delay freedom Chief Dr. Sunday Igboho? Mo láǹfààní láti sọ fún yín lénìí, mò ń bọ̀ ẹ yẹ kí n dọ́dọ̀ Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àti agbára. Tí n bá padà dé màá ṣe kí ni, màá gbé wa débẹ̀. Àwẹ̀ funfun àtàdúrà ogójì ọjọ́ lọ lọ́wọ́lọ́wọ́, èyí tí Olúwa pa láṣẹ fún mi láti fi wá ọ̀nà àbáyọ sí orílẹ̀-èdè Yorùbá àti ayé gbogbo àwọn tó nígbàgbọ́. Mo pa ní àṣẹ gbogbo ogun tó ń dìde sí orílẹ̀-èdè Yorùbá wípé orílẹ̀-èdè Yorùbá ò ní gba òmìnira. Gbogbo ogun tó dìde sí ayé ẹnìkọ̀ọ̀kan wípé ayé ẹnìkankan ò ní gba òmìnira. Lórúkọ Jésù, iná agbára Ọlọ́run kó jó wọn dà. Gbogbo alágbára tó lóhùn ò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá ó dúró. Gbogbo àwọn alábọ̀dé tí wọ́n sọ wípé àwọn ò ní gbà kí orílẹ̀-èdè Yorùbá ó dúró. Gbogbo àwọn tó ń lo agbára òkùnkùn tí wọ́n láwọn ò ní jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá dúró. Mo ló májẹ̀mú àti àìjáta ìjẹ́pọ̀ àìjẹ́yàn nínú ìrìn àjò ogójì ọjọ́ nínú Olúwa kó kọlù wọn. Mo gbàdúrà Olúwa fẹ́ kó pàṣẹ ìtúsílẹ̀ àti òmìnira fún ilẹ̀ Yorùbá. Lórúkọ Jésù Olúwa ṣe bẹ́ẹ̀. Ògo ni fún orúkọ Ọlọ́run. Ọmọ Yorùbá ẹ má yẹ ká tanra wa. Kí ni mo sọ? Ẹ má yẹ ká ṣe kí ni? Ẹ má jẹ́ ká tanra wa. Bẹ́ẹ̀ ṣe ń wo ìkànnì yìí lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ má bá mi like, kẹ́ má bá mi share kó lọ káàkiri, kó lè dé ọ̀dọ̀ àwọn tí wọ́n lè ran olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà lọ́wọ́. Tẹ́ bá share fídíò yìí káàkiri tó dominate orí social media, àwọn èèyàn máa rí àwọn tí wọ́n ní agbára láti bá President Bola Ahmed Tinubu sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà. Torí pé kí ni, kò sí bọ́ ṣe máa ṣe sọ́lọ sọ́bọ̀. Chief Dr. Sunday Igboho náà ni wọ́n máa sọ wípé kí ni, kó bẹ ìjọba. Àmọ́ béèyàn kan bá sọ yẹn síta nísìnyí pé kí olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà kó kí olóyè bẹ ìjọba fún rárá wọn. Ẹ wo bí tí bàbá bá ṣe ọmọ ló máa bẹ̀bẹ̀ o. Kí bàbá kó ṣe ọmọ ló máa ṣe kí ni, ọmọ náà ló máa bẹ bàbá ẹ̀. Gbogbo àwọn tí kò sí bó ṣe fẹ́ jẹ́ tí Chief Dr. Sunday Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà táwọn fún rárá wọn tó bá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba Nàìjíríà, ó dájú wípé kí ni, ìjọba Nàìjíríà máa ṣe àforíjì, ó máa yọ wanted kúrò nínú orúkọ wọn. Àmọ́ ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Chief Dr. Sunday Igboho, kí ló dé? Kí lẹ ṣe Chief Dr. Sunday Igboho? Èrè kí lẹ fẹ́ rí gbà nínú kí Chief Dr. Sunday Igboho wà nínú ìgbèkùn? Kí ló dé tó já sí pé gbogbo ètò tẹ́yìn ṣe, ètò tó bá máa kó bá Chief Dr. Sunday Igboho, òun lẹ́yìn fi ojoojúmọ́ ayé yín ṣe? Ẹ wo bí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí, kò sẹ́ni tí ò kàn, ká má tanra wa. Ìjọba náà la máa bẹ̀, ṣágbára kan wà tá lè dá sáà ni. Ìlú tá a wà tí bandit, tí kidnapper, tí drug dealer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ti ń gba amnesty, tí freedom fighter tó ń wálẹ̀ wọ̀n. Ẹ má jẹ́ ká tanra wa. Ẹ jẹ́ ká bẹ̀jọba, ìjọba ò ṣe bá jà. Ẹni tó bá ń bá ìjọba jà, onítọ̀hún dúró de, onítọ̀hún kọ lẹ́tà síyà ni. Onítọ̀hún ṣe kí ni? Ó ń kọ lẹ́tà síyà ni. Ibi tó bá kù sí ẹ jẹ́ ká sọ fún ìjọba. Bẹ́ẹ̀ ni, ká tún bẹ̀jọba, a máa tún bẹ̀jọba ni. A máa fi ìjọba bẹ̀ ìjọba. Ó dàbí ọ̀rọ̀ kọ́mẹ́dì kan tí ọmọkùnrin kan ní tí yàbá jẹ́yàn tó stage kan, èèyàn máa fi Ọlọ́run bẹ lọ́hùn. Ẹ wo bí ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má jẹ́ àtanra wa. Ẹ má jẹ́ ká ṣe kí ni, ẹ má jẹ́ ká tanra wa. Gbogbo èmi Ọlọ́run rínú mi pé mo nífẹ̀ẹ́ olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà. Honestly, ọ̀pọ̀lọpọ̀ ètò wà tó yẹ kí n ṣe, àmọ́ kò sí ìgbàkígbà tí n bá ń rántí pé ìjọba freeze account Chief Dr. Sunday Igboho. Number 1. Number 2, wanted wà nínú orúkọ Chief Dr. Sunday Igboho.
tí n bá ṣe ń gbọ́ gbogbo kinní inú mi ò kì máa ń dùn. Kò yẹ kí n lè ṣe àwọn ètò tó yẹ kí n ṣe. Ọ̀pọ̀lọpọ̀ yín tí n bá tún bá yín sòótọ́ ọ̀rọ̀ ẹ tún ní gbọ́. Ọ̀rọ̀ tèmi ọ̀rọ̀ Ọlọ́run ni o, torí pé kí ni iṣẹ́ Ọlọ́run àwa márìdì ni. Ọlọ́run ọba òun lọba tí ń pín òmìnira. Tásìkò òmìnira bá dé fún ilẹ̀ Yorùbá, Ọlọ́run máa fún wa ní òmìnira. Ohun tó yẹ káwa ọmọ Yorùbá ká máa pè fún òun ni unity, ìṣọ̀kan. Ẹ wo àwọn bàbá wa kábíyèsí, ẹ wo bí wọ́n ṣe ń tàkùrọ̀sọ síra wọn, ẹ wo bó ṣe ń bára wọn jà. Ṣé tí àwọn ọmọ Yorùbá náà, àwọn ọmọ lẹ́yìn tó yẹ ká pe àwọn bàbá wa ṣàkíyèsí pé ẹ̀yin kábíyèsí, ẹ̀yin orí adé wa, ẹ jọ̀ọ́ gbogbo ìtẹ́ ń ṣe yìí òun kọ́ ló kàn. Ohun tó kàn nísìnyìí òun ni báwo ni a ṣe fẹ́ ṣe ìpàdé àpérò lórí kí àlàáfíà àti ìṣọ̀kan kó dé bá ilẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ ká tanra wa. Bá a ṣe pín yẹ́lẹyẹ̀lẹ òun ló ń fìyà jẹ wá ní ilẹ̀ Yorùbá o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ibo ni bandits gbà wọlé Yorùbá? Ṣáwọn kan ò rí wọn ni? Bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń pariwo bandits lọ́tùn, bandits lósì, bandits lọ́tùn, bandits lósì. Orí ilẹ̀ tí wọ́n wà, ṣe báwọn kan ni wọ́n fún bandits nílẹ̀? Àbáwọn kọ́kọ́ lọ fún wọn lẹ̀? Bí kulé ò bá pa ni, ṣé tòde máa pa ni? Ìjọba ní kẹ́ jẹ́ ká rawọ́ ẹ̀bẹ̀ sí, ká dẹ̀ máa bẹ lọ́hun ní gbogbo ìgbà, ká máa ṣàdúrà, ká máa bẹ lọ́hun gidi, ká dẹ̀ máa ṣàdúrà pé kò sí bó ti lè wù kí Nàìjíríà lè tó, àtèmi àtẹ̀yin a ní bá wọn ṣe kòǹgẹ́ àbúrò o. Àwa ò ní bá wọn nípìn nínú ẹ̀, torí pé kí ni ẹni tó kàn ló mọ̀. Èmi ní tí ń tòótọ́ Bayo Black lórúkọ tèmi, àbúrò nìkan wà. Mo sọ ìmúdúró náà, ó tún dijọ́ mi, ìjọ rè. A ó máa bọ̀bẹ ní bẹ̀ṣù, àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀nà wò. Gbogbo ẹni bá ní a má bọ̀, òun náà là ní dé bá láṣẹ Elédùmarè. Mo sọ ìmúdúró náà, ire o. Àwẹ̀ funfun àtàdúrà ogójì ọjọ́ lọ lọ́wọ́lọ́wọ́, èyí tí Olúwa pa láṣẹ fún mi láti fi wá ọ̀nà àbáyọ sí orílẹ̀-èdè Yorùbá àti ayé gbogbo àwọn tó nígbàgbọ́. Mo pa á ní àṣẹ, gbogbo ogun tó ń dìde sí orílẹ̀-èdè Yorùbá wípé orílẹ̀-èdè Yorùbá ò ní gba òmìnira. Gbogbo ogun tó dìde sí ayé ẹnìkọ̀ọ̀kan wípé ayé ẹnìkankan ò ní gba òmìnira. Lórúkọ Jésù, iná agbára Ọlọ́run kó jó wọn dà. Gbogbo alágbára tó lóhùn ò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá ó dúró. Gbogbo àwọn alábọ̀dé tí wọ́n sọ wípé àwọn ò ní gbà kí orílẹ̀-èdè Yorùbá ó dúró. Gbogbo àwọn tó ń lo agbára òkùnkùn tí wọ́n láwọn ò ní jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá dúró. Mo ló májẹ̀mú àti àìjáta ìjẹ́pọ̀ àìjẹ́yọ̀ nínú ìrìn àjò ogójì ọjọ́ yìí. Mo fi sọ̀rọ̀ àṣẹ jáde. Iná Olúwa kó kọlù wọn. Mo gbàdúrà Olúwa fẹ́ kó pàṣẹ ìtúsílẹ̀ àti òmìnira fún ilẹ̀ Yorùbá. Lórúkọ Jésù Olúwa ṣe bẹ́ẹ̀.